kí ni mo ṣe fún yín? Kí ni mo ṣe fún yín? Kí ni mo ṣe fún yín? Lóòótọ́ ó ṣẹ̀ wá ṣùgbọ́n inú ẹ̀ ń bí wa ó ló mú wa. Wo àwa náà pè ní abínú yẹn. Inú ẹ̀ ń bí wa. Wò bó ṣe rí náà sàn lónìí ló kù. Mi ò lè kú mi lè kú. Allahu akbar. Allahu akbar. Allahu akbar. Allahu akbar. Allahu akbar kabiran. Alhamdulillah. Alhamdulillah rabbil alamin. Afa Taofik. Iṣẹ́ èṣù àti ètè àṣẹ ìtání tọmọ ara ìfẹ́ dánwò náà ayé ńlẹ́rí mi. Iṣẹ́ èṣù àti ètè ṣaitan. Ìtàjẹ́ àṣẹ ìtání. Láwùláwàlá ọ̀pọ̀ta. Illa billahi al-aliyyil azim. Tọ́lọ̀ ń bá ti wá fi ìran han ènìyàn. Yòókù kéré. Afa Taofik. A wà lọ́kùn fún ọ̀pọ̀lọpọ̀ àdúrà àti ààwẹ̀ láìsùn láìwò. Àdúrà àtàwẹ̀. Bẹ́ẹ̀ni, mo mọ̀ dájú pé ìrìn àjò tí ọmọ aráyé fẹ́ mú yín rìn nínú ayé pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run àrìn yìí ni ó jẹ́. Ìrìn àjò. Bẹ́ẹ̀ni, ìrìn àjò yìí tí ọ̀tá fẹ́ kọjá síkú nínú ìgbésí ayé yín. Ṣùgbọ́n tí a wá fi ọ̀pọ̀lọpọ̀ àdúrà àti àwẹ̀ àfi kò lójú kò séwu mọ́. Afa Taofik. Òṣìṣẹ́ Muhammad sallallahu alaihi wasallam ó fi yé wa nínú rẹ̀ ó ní méjì làlá. Nínú kálàlá kọjá ìró dùnnú látọ̀dọ̀ Ọlọ́run tàbí kọjá ètè èṣù. Ṣùgbọ́n eléyìí nínú tí Ọlọ́run fi hàn wá ètè àṣẹ ìtàní ni Ọlọ́run ó sì bà ìmọ̀ náà jẹ́. Ìkúdára ti lá. Ọlọ́gbàdúrà yìí. Kọ́ tó tún lọ máa ṣe ojókòó sílẹ̀ ti di lẹ̀ṣú jẹ́ kí lẹ̀ṣú dáadáa kó tó padà wá o ṣùgbọ́n ọ̀dẹ̀ kò gbọ́ ẹ̀dá Yorùbá kí wọ́n máa fi ẹ̀dá Yorùbá bá wọn sọ̀rọ̀ tí mo yẹ ní pé kó di lẹ̀ṣú kó tó di pé wá yẹn ń sìn ó dìgbà tílẹ̀ bá ṣú kó tó dé. Máa bí léèrè pé kí ló tó ṣe pẹ́tà ní ṣe bẹ́yìn lẹ́ni pé kí n dalẹ́ kí n tó dé. Sùúrù lẹ màmá ní. Kí la wá fẹ́ ṣe? Báwo ni? Ẹ ti bínú sí mi. Má bínú. Èmi náà ṣì wò tó bá di ọjọ́ ìsinmi kí n wá wò ẹ̀. Ṣé àwọ̀ dáadáa? A dúpẹ́ fọ́lọ́run. Ọkọ ẹ̀ ń kọ́? Àlàáfíà ni ìwé wa. Ìwà ṣe. Àǹtí mi. Ọgbọ́n ò lè dá sí tí ṣọ́ọ̀bù yín fojoojúmọ́ kù sí báyìí. Ṣé kì í ṣe pé. Pé kí ni? Ṣé pé kí ni a bẹ̀rẹ̀? Wo Ọlọ́run ọlá ọkọ mi mà ní. Ọkọ mi lè jìkà tí ò jẹ́ ká ṣó bọ́. Òun ni ó ń bọ̀ àṣírí mi. Wo mo kàn máa ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ni. Gbogbo ọjọ́ tí n bá jí báyìí, mo máa ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé mi ò ṣíléyà. Ọkọ mi máa ń tọ́jú mi. Ó máa ń ṣìkẹ́ mi o. Ìgbà míì gan máa kàn máa wò pé àbẹ́mi leléyìí. Ṣé ló máa ń ṣe mí bí ẹni tó ẹ̀ṣẹ̀ fẹ́ lánàá? Èyí tí mi ò béèrè gan fún mi. Abẹ́lẹ̀ tàṣí èyí tí mò ń béèrè. Ṣé o ti fẹ́ gbọ́ tuntun? Ó yẹ ṣe ra mọ́tò fún mi. Ọkọ yín ra mọ́tò fún yín. Ó yẹ ṣe ra mọ́tò fún mi. Àǹtí mi, mo bá yín dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Èṣù tiẹ̀ ní dàrin ìwé lórúkọ Jésù. Àmín. Bí tiẹ̀ ni mò ń sọ látọdún wo. Èṣù lè láíláí wọ àárín yín mọ́. Àbúrò mi má sọ bẹ́ẹ̀. Ibi tó bá dùn, ibẹ̀ lèṣù máa ń fẹ́ wá bá sí. Pásítọ̀ mi máa ń sọ kinní kan. A ní pé àbùkù ò kí ń lọ síbi tó ti ní ìmọ̀. A ní ọ̀dọ̀ èèyàn pàtàkì làbùkù máa ń lọ. A nítorí tábùkù bá dé, àwọn èèyàn á rí pé àbùkù ló dé yìí. Kọ́lọ́ má jẹ́ kábùkù kan wà. Kọ́lọ́ má jẹ́ kéṣù lọ́wọ́lọ́wọ́. A jẹ́ wípé kéṣù má ráyè láàrin wa àti àwọn olólùfẹ́ wa. Àmín. Pẹ̀lẹ́ ìyá mi. Kò ní kí n jíjẹ kí n mímu. Ní ṣọ́ọ̀bù. Ẹ máa jẹun lẹ́yìn rẹ̀. Ẹ jẹun. Kí lè wá fẹ́? Owó ni. O lè ní ẹ. Wẹ́nu ẹ̀bẹ̀ nu owó. Ó ti nífẹ̀ẹ́ owó jù. Ṣé àwọn iye ta nínú agolo gbá wa ń bì báyìí? Gbogbo owó ta palẹ̀ mi náà nìyẹn. Gbogbo owó tẹ palẹ̀ lé ìyàtọ̀ yọ ọ́nú ẹ̀. Orí àwọn àlẹ́ ọkọ ẹ̀ ò dáa. Kò sówó kankan bẹ́ẹ̀ mọ́ náà. Ṣé mà? Lè wá ṣe. Owó tẹ̀gísíàmì.
kò fi gbé káàpù. Ìwọ ló mọ̀ kó bá fi ra káàdì. That's why I love you. I love you too, darling. Ẹ ṣé Kó ṣe jẹ́jẹ́ o ṣe ti gbọ́. Èmi náà á pè ẹ́ tó bá ti délé kó pè mí ṣùgbọ́n ìyá mi. إلى الذين كفروا سواء عليهم أنذرتم أم لم تنذرهم لا يؤمنون ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يوعدون الله والذين آمنوا وما يدعون إلى أنفسهم وما يشكرون في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب عليم بما كانوا يكذبون يا نصر يا من 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 نصرا عزيزا وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون ألا إنهم هم مفسدون ولكن لا يشكرون وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا أنؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون يا أرحم الراحمين 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 اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد وبارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد. àfihàn ṣá wọn kí òun náà títí ojú kan náà lọ wà àfi bígbà tí ẹ́ńjìnì ọkọ̀ daṣẹ́lẹ̀ ṣe bọ́kọ ọlọ́kọ àǹtí mi yẹn irú ọkọ̀ wo leléyìí gan-an ọkọ̀ atúniláṣìírí. bó ṣe ń ṣàdúrà ni mò ń bẹ ṣàmì. ìwọ làbúrò ṣàmì sí àdúrà tèmi ṣe ìwọ náà ó ṣe gbáàgì kó ṣàlọ alákòóṣe náà wá fíl tiẹ. àkàdúrà wa bàbá pàpọ̀ ni mo pé àdúrà wa ti gbà. àmín Ọlọ́run gbàdúrà wa. àmín báwo wá ní owó tí mo bẹ sọ. mo ti rí reason tó ṣe ń ṣàmì sádúrà tèmi ṣe inshallah tó bá dé lọ́la máa fẹ́ ní 10,000 and in like 3-4 days máa fẹ́ ní 10,000 euro. má sọ fún mi pé 4 days ló fẹ́ fi wá 10,000 naira after all mo ti béèrè owó yẹn lọ́wọ́ ẹ̀ over a month now. Rashida mi ò ṣọ̀pọ̀ nínú owó tó béèrè lọ́wọ́ mi over a month yẹn mo ti fún ẹ. ó ṣe béèrè lẹ́yìn ìjárun ló béèrè lọ́wọ́ mi ìgbàgbé ìjárun. tó ẹ ní láti máa fún mi ní gbogbo ìgbà tí n bá ti ń béèrè. ẹ máa fún ẹ ṣe kódà máa fún ẹ ní 10,000 lọ́la in 2 days time máa fún ẹ ní 10,000 euro. aláìní tọ́lọ́run obìnrin kò sóhun tó lè ṣe kó lè tọ́lọ́run bí mo sì lè yẹ kádàrá rẹ̀ nìyẹn. ní pẹ́ dé bá mi ṣe oúnjẹ lẹ̀ ṣòtú gbọ́. èló lélẹ̀. 4,000. ṣé iye táwọn ẹgbẹ́ máa kó lẹ̀ fún oúnjẹ lélẹ̀. you are not to blame torí mo ti máa ń gbà bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ tẹ́lẹ̀ ní but this time around mi ò lè gbà mọ́ cause kò sí nǹkan tí mo fẹ́ fi rà lọ́jà. oyin kí ló tó ń rí mi fi báyìí náà mo fún ẹ ní 4,000 nínú 8,000 tó wà lọ́wọ́ mi 4,000 yòókù ni màá repo sí mọ́tò mi màá fi 2,000 náà repo lọ bá wọn ní fáàmù epo tó máa lò torí ká lè mú owó wọlé rántí àwọn èèyàn kan wà tọ́lọ́run dá tó yẹ pé ọlọ́run ló ṣẹ̀dá wọn ò rí 1,000 naira fílẹ̀ fún family wọn why you talking like this dundun ẹ̀ ti ń látàjú o. ó mọ nǹkan tó yẹ kó ṣe ni ó yẹ kó gbá mi létí ni. A'udhu billahi minash shaitani rajim oyin mi ò ní fọwọ́ mi kàn ẹ́ Rashida
Ànábì sallallahu alaihi wasallam ó gbé pẹ̀lú àwọn obìnrin yẹn ó dẹ̀ ní bó ṣe ṣe láàrin wọn kò raise ọwọ́ ẹ̀sẹ̀ obìnrin then I won't raise my hand mi ní fọwọ́ mi kàn ẹ́ nǹkan tó máa nẹ́wà lára ẹ̀. ó dáa náà èmi náà jáde tó bá dé òní bójú ẹ̀ náà. mo fún ẹ lówó pé kò dáná kalẹ̀ fún mi olóhùn jáde mi ò ní bóúnjẹ ńlẹ̀. Muhammadu Taofik mi ò gbà ẹ́ láyè kó jáde lọ ó gbọ́dọ̀ lọ́bì kankan o. má lọ nìkan. bí mo ṣe ń bẹ sọ̀rọ̀ tó ń gbóbi lẹ́nu yìí ṣé o pé níwájú ọlọ́run aráàmù ni Rashida má lọ́bì kankan o. má lọ nìkan tí bá dé ojú wọ́ọ̀sì. mo bẹ sọ́ọ̀sì o gbọ́ má lọ ní kankan o. Ara lila ẹ dárúkọ. My sister. Me too, I go love you. Àǹtí Oyin ẹ wá kóòrùn lórí ibà sómi ọ̀wá pọ̀ jù. Yorùbá ní ẹni táfẹ́ nílé ìjìnà èmi ò dẹ̀ wá rí tòun rárá o. Àbúrò mi ò rí tòun rárá. Àgbàyà ni ọ. Èmi ọ̀sán pé mi ò sọ pé òórùn wò rárá àǹtí rẹ̀ lọ sọ bẹ́ẹ̀ èmi ò sọ pé òórùn. Ẹ ò lè sọ hóró lánàá. Hóró lánàá. Hóró lánàá inú gbó ní gbé. Kẹ́ni mi. Ojú ọjọ́ kò tiẹ̀ ní jíjù ọmọ kan àlejò wà níbí báyìí. Àlejò rà dín kí ló dé. Sọ́mọ akọwọlé pure water. Kíni. Rẹ́mi agbára tó fẹ́ tẹ̀lé bọ̀bọ̀ Taofik kì í ṣá wo tó bá rò jinlẹ̀ dáadáa ìwọ tó yẹ pé ọmọ ìgboro ní ẹ ọ̀bọ yẹn àfààní fífẹ́ra yín ò lè bára mu àtọ̀. There are many guys out there for you tó lè tẹ̀lé ọ̀bọ yẹn wò ó kó ṣàárẹ̀ o tó bá dé lè bára sọ tọrọ à ń parọ́ tọrọ ajẹ́ ni bọ̀bọ̀ Taofik tó ti pé àfààní ìwọ àwa lọ sọ di ẹlẹ́hà ìwọ ọmọ gbóró àwo kò tiẹ̀ bára mu àtọ̀ kó o tún èrò inú ẹ̀ pa. mo fọ́ ni ẹlẹ́hà èmi àti Taofik àjọsọ bẹ́ẹ̀ yẹn o ṣùgbọ́n rí Taofik tó ń wo yẹn ó nífẹ̀ẹ́ mi and I loved him too. Sọ fún mi náà kí ni obìnrin tó wá lára ọkùnrin tí kò ju pé kó wà kẹrin lọ ìwò sókè ẹ̀rín. Òun ọ̀gá máa láwọn ọkùnrin wọn kí n pẹ́ chíǹjì kan lọ tó bá ṣì wà níta bá máa gbẹ gẹ́gẹ́gẹ́ tó bá wọlé tán wá chíǹjì àti pé gbóná ṣé ìwọ mọ̀ pé ìpàdé ọlọ́jà pẹ̀lú asínrin kó lè jọra ìwọ lélẹ̀ ọmọ ògbóró ni ẹ onídẹ̀ẹ́ tó máa kẹ́ ẹ tó máa gbé amúbọ̀bọ̀ ìyá fàánù ẹni tó yẹ kó fẹ́ tó yẹ kó já sí kókó ó understand àbí ọ̀rẹ́ mi gbòó dáadáa o àbí kí ni mo sọ àbí o. ó ní èmi ọmọ ògbóró that was then and Taofik kò sí nǹkan tí mo fẹ́ lára ọkùnrin tí kò sí lára rẹ̀. Ṣé ìwọ ló ní àbí mi? Ìwọ ni. Ẹmu yín. Ìwọ ni wàá gbé. Ẹmu ní bọ́tù ọ̀dà. Kúrò jọ. Ọ̀sẹ̀ ń pín wá gbé tí mo ti gbé dálẹ̀. Báwo ni wọ́n ti mọ̀ kẹ́rin? Bí èsì ọ̀hún. Ó bá dín. Kúrò jọ. Báwo ni mímí náà ṣe ń padà? Ọ̀rẹ́. Iná o. Èmi gan ni tí mo fi mọ̀ lọ́wọ́. Kí ni ìrìn? Kí ni ìrìn? Èmi náà gan ni ọ̀rẹ́ àtọ̀run wá mi. Bá tó bọ́. Bíà. Nígbà. Àwọn ọ̀gá nígbà wá. Lọ́jọ́ ìpàdé wa. Tàbí oyin ọ̀rẹ́ dàbí jù ní. Ọ̀jẹ̀ kínní. Má di àpò ìyàwó mi o. Ọmọ tí mo sùn. Bọ́lá mi lọ èmi mo ní ìrora owó ọ̀tá. ṣókè àbí kò tẹ̀ ẹ wò ẹ̀yin ọ̀rẹ́ ṣẹrí gbogbo eléyìí tẹ̀ ń sọ kò tẹ̀ sí kan tó kàn mí ní gbogbo eléyìí tẹ̀ ń sọ o kò sí kan tó kàn mí náà èmi ti jáde lọ tèmi dúró fún kíni kò sí kan tó kàn mí ní ọ̀rọ̀ tẹ̀ ẹ wò ẹ ṣáà make sure pé ẹ̀sùn yẹn sílẹ̀ fún mi. alright take care. ṣókè àbí kò tẹ̀ a sọ fún àbá àsọ fún ẹ onígbàgbàgbà o kínní kankan o ẹ tí wàá fẹ́ nìyẹn nísìnyí ẹ tí máa rí tàì máa rí ọ̀rẹ́ méjì ti di eku àtolóńgbò tí gbọ́dọ̀ fojú kanra wọn. I wonder o. ẹ wò mo ṣẹ̀ṣẹ̀ mọ̀ wípé Taofik kò love mi rárá ni o tó bá sọ pé nínú èmi àti ẹ̀sìn ta ni Taofik love jù àkọ́kọ́ mú ẹ̀sìn yẹn mọ́sọ̀ bọ́wọ́ ẹ̀ ṣe wà ní tí n bá béèrè owó lọ́wọ́ ẹ̀ kò kí ń fún mi ó dẹ̀ mọ̀ pé mi ò tí ì bẹ̀rẹ̀ iṣẹ́ for now ewu ti sùn yìí.
dúró ṣé bí fún ẹ ló sọ wípé nígbà tó ní òun fún ẹ má tó dẹ̀ ní mú wàá fara mọ́ ní fẹ́ ni love ni ó ní láti dúró ní sùúrù lérè ni àbí mo parọ́ ni. o lè understand. àbí o ṣé orí báwọn ṣe wà yìí ohun kan mọ̀ gbòòrò ni wá a fẹ́ wà òkè a fẹ́ lówó lọ́wọ́ ká tó máa rì torí pé kí ni tọkọ bá ṣe ń pàṣẹ báyìí káwọn àjọ máa pàṣẹ ni àjọba máa rú inú ilé ni àbí. wọ́n fà ọbọ̀ kàtà òfin tó ń sọ yìí ṣé o gbọ́dọ̀ filé ayé sú ni kó mọ̀ kọ́ lọ́wọ́ bá òpè méjì tó bá filé ayé sú tó ní náà tó fún lọ́rùn fúnra rẹ̀ báyìí ló máa dẹrù ẹ síta. dáadáa. ẹ ti mọ̀ mí lánàá kó tó dé ni everything mo ti try every day every hour every minute mo fi hot feelings bọ̀bọ̀ yìí kò fìgbà kan gbá mi létí rí ọkọ lóun máa dẹrù mi síta the only thing tó máa sọ ni ànábì mọ́mọ́ sára lọ sára kò fi kọ́ wa bẹ́ẹ̀ ànábì mọ́mọ́ ó gbé pẹ̀lú obìnrin kò fi ewu ti sú mi. tí ẹ dùn náà ṣé ìwọ ti rẹ́ láti kú ni bọ̀bọ̀ yìí báyìí bá ṣe ń sọ ẹ̀. ẹ nà ó. Are you sure? ẹ ṣá tó bá rí láti cooperate ó ní nǹkan tó máa ṣe é ṣe tó kò fẹ̀mí àbalẹ̀. aláìní tẹ́lọ̀rùn obìnrin kò sóhun tó lè ṣe tó lè tẹ́ lọ́rùn bí mo sì lè yẹ kádàrá rẹ̀ nìyẹn. ọlọ́run bá ṣe rere. Rashida mo sọ fún ẹ kó má jáde ó kọ sí mi lẹ́nu ó dẹ̀ lọ ṣé nǹkan tó ń sọ ni pé mi ò tó ẹ bá sọ̀rọ̀. Are you saying that I cannot talk to you? Rashida, ọ̀rọ̀ Ànábì mò ń rò sallallahu alayhi wa sallam. Torí Ànábì gbé pẹ̀lú àwọn obìnrin. Ó dẹ̀ ní bó ṣe ṣe. Ó ní nǹkan tó ń ká mi lọ́wọ́ kò. Mi ò kí ń ṣọ̀dẹ̀ o. Kí ló kẹ́ lọ́wọ́ kò? Mo ní kí ló kẹ́ lọ́wọ́ kò? Ṣé ìwọ mọ̀ pé ọkọ tó bá ń ṣe nǹkan tí ìyàwó ẹ̀ bá ń fẹ́ ni ìyàwó ẹ̀ máa ń gbọ́ràn sí lẹ́nu? Subhanallah. Even tó bá jẹ́ pé nǹkan tí ìyàwó ẹ̀ ń ṣe yẹn nǹkan tí ó wà permissible ní Islam ni. Àwọn nǹkan tó wrong kọ́kọ́ ẹ̀ dẹ̀ gbà fún bẹ́ẹ̀. Is that what you're saying? Pẹ̀lẹ́ o ọkọ báńgẹ́tì ọyọ. Rashida èmi lọkọ báńgẹ́tì ọyọ. Rashida listen let me tell you Rashidat I've had it up to this place I've had it up here Rashida you're getting on my nerves. Ọ̀nà ìtọ́ mi ń sọ̀rọ̀ ọmọ nǹkan tí máa ń ṣe tọ́rọ̀ bá fi máa bàjẹ́ láàrin mi àti ẹ tó báyìí máa lọ fẹjọ́ ẹ̀sùn àwọn òbí ẹ̀. wọn náà mi. wọn ò ní náà ẹ mo mọ̀ pé ó ti kọjá nínà but at least wọn á rí nǹkan tó ọmọ wọn ń ṣe. gàlígàlí ọmọkùnrin yìí ti ń pọ̀ jù. bó dẹ̀ ṣe lọ yẹn ò ní bọ̀ ọ́ tó bá tún wá dé owó èmi kìíní ló máa dé sí. ẹ káàbọ̀ sà. ó wá ṣí bóòtù mi kẹ́kọ̀ọ́ abẹ kó bá mi tẹ́kọ̀ 20 litres sílẹ̀. ẹ rà sínú mọ́tò náà. ohun tọ́lọ́run yóò ṣe ó ní kí ẹnì kan ohun tọ́lọ́run yóò ṣe ó ní yọmọ Ádámọ̀. Ọlọ́run bá ṣe Ọlọ́run tó ṣe ó dá Ọlọ́run bá ṣe oníyọmọ Ádámọ̀. Ọ̀rẹ́rẹ́ lè ṣọ́ ènìyàn ìwà rere pé lẹ́yìn ọ̀rọ̀ rẹ̀ ẹ ṣe kẹta. Ẹ má ṣe ìyá gàlígàlí. Ọlọ́run bá ṣe Ọlọ́run tó ṣe ó dá Ọlọ́run bá ṣe rere. Ṣọ́nà mi ò dá ṣọ́nà mi ò dá ó má pa ìfẹ́ ọkàn rẹ̀ ṣọ́nà ọkàn tó gbà á tilẹ̀tilẹ̀ o ṣọ́nà.
là ń ṣe tí mo dúró látàárọ̀ ni nítorí gan wàhálà rẹ ti fẹ́ pọ̀ jù adàgbàjára kù ṣé ayé lọ wáyé èmi tó rí bọ abẹ́ ọkọ̀ mò ń ṣe iṣẹ́ wọ́n wá dún ọ̀nà irun mú òun wọ̀ mí ṣẹ́gbẹ́ ṣe máa ń ṣe fọ́ tẹ́tẹ́ tí mo máa sẹ́nu bábí tí mo náà lọ gbé dà. méjì ọmọ bá wà lábẹ́ rẹ̀ náà mo ti ṣe bẹ́ẹ̀ bábí mo ti ṣe bẹ́ẹ̀. ó ní méjì ọmọ bá wà lábẹ́ rẹ̀ ṣé ètí mo ní o gbé nì. ẹ̀bẹ̀lẹ̀ ilẹ̀ wí ni. wọ́n ní ọgbẹ́ nǹkan sí orí rẹ̀ ò pé o inú mo rí burúkú tó gbé wáyé mi ìròpó ní òjò orí rẹ̀ ó pé à ń gbà mo ní ọgbẹ́ nǹkan sí tó wá gbé kalẹ̀ gbé kíní sì jáde lórí bobo ọ̀yà so méjèèjì wí so kíní pọ̀ kọ́ jẹ́ kí kíní ọwọ́ wèrè mọ́lẹ́lẹ̀ pé ju kíní lẹ́gẹ̀ẹ́ sọ́wọ́ méjèèjì pọ̀ ní. èmi ò ráyè wílé tẹ́ǹsì náà mo ti wà bí o ti pẹ́ náà ibi tí mò ń lọ ó wà very very important sí mi ẹ ṣe ọkọ̀ ẹ bá mi ṣe pápápá mi ò ráyà ń dúró mọ́. èmi mò ń wéṣí táìmù yẹn àbí ẹjọ́ yín kọ̀ tẹ́bí wèrè àdàgbàjára fún òun ló fún yín lọ́rọ̀ síbẹ̀ rí pé sẹ́yìn náà là ń ṣe so ọ̀yà wọ̀ náà ṣe mo máa dáhùn mo sọ ọmọ sẹ́gbà ó mú kíní pọ̀ jáde. ọ̀gá ẹ mọ̀ farabalẹ̀ tẹ́ bá fẹ́ máa kọ́ mi iṣẹ́ èyí lẹ́ni kíní wáyà yìí kọ́ máa kara wọn pọ̀ báyìí kó fi lè bá jẹ́ ẹyọ. àbí wèrè ni ọ̀nì kí méjèèjì ọmọ kan àwọn ó ti kan bọ bí ó ti kan bọ bẹ́ẹ̀ ni ó ṣe àti méjèèjì pọ̀ tó bá gbé méjèèjì pọ̀ mọ̀ pé nǹkan mi lè ṣẹlẹ̀ ni mọ́tò tí olúwa rẹ ti ń ṣe wàhálà fún látàárọ̀. kínú mú yọba wúlò ọgbọ́dọ̀ lọ fàdánù ni tó sórí kodoro orí burúkú ẹ bọ́ bì. wọ́n parí mo fi ń dé gbogbo ẹ̀ pọ̀ báyìí ẹ kàn ń wò irun mú tẹ́ ẹ bá kú mọ̀ pé irun mú ni ò jẹ́ mọ́ṣẹ́ tẹ́ ń gé kúrò lásìkò kẹ́ ẹ kúkú mọ̀. ẹ wo tọ́tún bàbá bá yín sọ̀rọ̀ nísìnyí ẹ kò orin méjì bọ́ orí bátìrì mi ẹ pa bátìrì mi ẹ wo ẹ fẹ́ kú sẹ́wọ̀n nu àánú mi ò ṣe yín ẹ ìrò bẹ́ẹ̀ mẹ́rin ẹni tí mo jẹ́ sá. ẹ jọ̀ọ́ ẹ méje ń kọ́ ọgbẹ́ wọn tí ò ní bàjẹ́ ń bá ń ṣe dá o. sẹ́jọ́ tí wá ní olórí yìí náà bí apẹ̀tọ̀ sẹ́jọ́ tí wọ́n ní nígbà tí wọ́n rí pé ẹ tí mò ń fi sẹ́hàn gan kò oríire ó pé náà lọ́jọ́ mo fẹ́ fún kọ́sítọ́mù máa sọ̀rọ̀ sí mi. Hello, Afa Taofik. Assalamu alaikum. Wa alaikum salam, wa alaikum salam, wa alaikum salam. Absamad, kí ni ẹ tó ti yọ? Báyìí tó ṣe é ṣe báyìí ló ti jọ sẹ́ mi láìkẹ́ o. See, I'm a Muslim. Kò sí reason fún mi láti má bìlì rẹ̀ nígbà tó sọ pé wà láì tẹ̀láì. Wọ́n sọ pé wà láì tẹ̀láì ó ti ṣe pé kò ní ṣe bẹ́ẹ̀ mọ́. Wọ́n àti ṣe báyìí náà, àní mọ́. Ẹ má bínú sà. But ṣé bí fún ayé náà lẹ wá gbé kún mi bá tí ò bá ṣiṣẹ́ ní wá gbé. Ọ̀dà ẹ má bínú níbo wá ló bàjẹ́ sí. Ojú ọ̀nà epo tí màá lọ gbé fún ọ náà ló ṣì wà nù mọ́tò náà báwo ló ṣe ṣe fọ́ sọ pé kò ní ṣe bẹ́ẹ̀ mọ́. Ẹ jọ̀ọ́ ẹ dúró dè mí sí mi ẹ má bínú. Ẹ̀sìn mi ò ní pẹ́ kó lè yá mi gan máṣíìnì máa gbé. Ẹ jọ̀ọ́ ẹ má bínú ẹ jọ̀ọ́ tó rọlọ́ ẹ dúró dè mí síbẹ̀. Kò dáa o ẹ má bẹ̀rù Ọlọ́run tẹ́ bá ń ṣiṣẹ́ náà. Mo ti gbọ́ máa gbé báyìí bọ̀ mọ́ wa bẹ́ẹ̀. Ẹ wọ ọ̀gá ṣe ẹ má yìí kọ́ má bàbá tì mí jẹ́. Kò lè bàjẹ́ àdàgbàjá kan fi orí bá ti sí kọ́ ọ̀kan kọ́ kíkẹ́ kí wọ́n mọ̀ fún àmọ́ sẹ́ńtì. Ìyẹn lè yọ̀gà. Ṣé bẹ́ẹ̀ ṣe sẹ́wọ́ èrè lélẹ̀ yìí bẹ́ẹ̀ kí ni lórí ìbẹ́njalè orí ìbẹ́ kọ́jọ́ gbèsè kó tó gbẹ́jì lé ní wọ́n ti ń ṣe kí wọ́n fi pè mí ní ìsìn máa yóò bá yín yanjú yòókù. Ẹ ló jà rẹ̀ mo ti rí báyìí repo mo ń bọ̀ fáàmù sí ibẹ̀ náà mo ń bọ̀. Mọ́tò mi àbí ó dákú náà ni. Nígbà ìṣe gbogbo ẹ̀ ní ìsìn pátápátá tọkọ̀ yín ọjà. Ẹ bá ń ṣe ẹ má wulẹ̀ sí ẹ bàjẹ́ ni. Mi ò ṣe nǹkan mọ́ ìjẹba tèmi jẹ́ pé ilé ìbàjẹ́ èmi ò lè wádọ̀ yín mọ́ láéláé. Ìlú ọkọ̀ kẹ́lẹ́ làwọn ló ń bọ̀ sí òwúrọ̀. Ọkọ̀ kẹ́lẹ́ àti kọ́sẹ̀ ìdáàbò. Ẹ bá ti ra ti ẹ ti kọ́sẹ̀. Ọjọ́ ẹni fi wú ọ. Ọmọ yẹn bàbá kí n lè fi lọ́kàn balẹ̀ fún mi kéde. Assalamu alaikum Fatawu. Ó ní kí n sọ fún mi pé mo ti ń bọ̀ ni mo ti ṣetán ní nìkan bá kí n dé báyìí tán bẹ́ẹ̀ ni. Inú mọ́tò ni ẹ jókòó sí o. Má wulẹ̀ tọ́ọ̀tì yẹn kan lára rẹ̀ tí n bá dé màá bá yín ṣe ẹ̀yẹn sáà jókòó sínú mọ́tò kí n bá yín bẹ̀. Mo ti ń bọ̀ kò sí ẹ̀sẹ̀ àní àníyàn kan mo ti ń bọ̀. Ọ̀rọ̀ sí ọwọ́ gan-an lágbára. Ìgbà tí yòòrò ti ní nǹkan mọ̀ bàjẹ́ rárá.
jẹ́jẹ́ lọkọ̀ ìwà ńlẹ́ o bírèkì ọkọ̀ yìí bóyá kò mú ní báyà kan ní mi ò mọ̀ ọkàn ń jábọ̀ ní sùúrù àbí kẹwù tó kẹ́ máa báyìí náà sọ ni. ẹ wà bẹ́ẹ̀ gbà tó tẹ̀lẹ̀. èmi ò rò pé ó yọnu tẹ́lẹ̀ wọ́n pè mí pé wọ́n á bá wọn ṣe ni. ọlọ́wọ́ bá ẹ̀yin lẹ dálẹ̀ kí ló ní ká ìbá máa jẹ́ kí wọ́n tó gbé mọ́tò jáde. kò yọnu tẹ́lẹ̀. nǹkan máa dé ìwọ ọlọ́run wo ìwọ ọmọ ẹ̀ máa gbọ́ sórí ntọ́ bá ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ náà. lẹ́yìn bá rán nínú ìbọn yóò wọ̀ ládé egun àfi kó o látẹ̀ mọ́ra dákun torí ọlọ́run. mo máa ra bẹ́ẹ̀ nìkan bá wá sọ pé o ṣe mo máa ra sọ fóńtì kó ra owó ra ṣẹ̀ṣẹ̀ lẹ́dùnmọ́rẹ́. ó ṣe rí èèyàn náà bó náà. Abirú kí ni gbogbo ilé ìbáyìí láì lọ́wọ́ nínú okó ẹ̀. Àbí ẹ ṣáà mọ̀ mi àbí mi ṣáà lè pààyàn. Inú ni mò ń sọ àbí bóyá torí pé ìwọ náà fọkàn sí ni. Kò ṣe alákọ̀ọ́kọ́ kò ṣe èkejì tí n bá wà sí ti rún báyìí tí abọ́ bá ṣubú lura wọn ní kitchen báyìí ọkàn mi máa kó sókè ni. Ẹ wo ti sú mi pẹ̀lẹ́ ìyá mi pẹ̀lẹ́ torí pọ́kàn ẹ wà ń bẹ́ẹ̀ ni ìmìdí àmọ́ nǹkan tó yóò lè ṣe sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ àbí wàá ṣì máa bò lọ́dọ̀ mi náà for the meantime tọkùn yẹn á fi balẹ̀. ẹ ṣègùn sísá mi àmọ́ ọkàn yẹn kọ́ ṣé. wọ́n fọwọ́ kọ́ mi lẹ̀ kò sí nǹkan tí mo bá sọ tí yóò gbọ́ ṣó máa rí ẹ ó máa sọ pé òun ò ẹ rí ni kò sí nǹkan tí mo bá sọ tí yóò kì í gbọ́ kéèyàn ṣáà máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pọ́lọ́run fún yàn lọ́kọ̀ èèyàn rẹ̀. Olúwa ṣeun inú mi dùn gan mi ṣe sísá mi lọ́wọ́ jẹ́ kí n tó sọ fún yín. àmì ìyá mi kí la wà fúnra wa fún pẹ̀lú owó ṣe wá rí. aṣọ tó wọ yẹn ò dáa náà nínú ilé tó dẹ̀ ń gbọ́kọ mi wà around ká tẹ̀lé pé kò kí n sọ̀rọ̀ pé nǹkan tí n bá fẹ́ ló máa ń bá mi fẹ́ ìyẹn ò ní pé kéèyàn take it for a fool now tó fẹ́ pé àwọn ọkùnrin tán láǹkúrí yẹn ni irú ayọ̀ tó wọ̀ yẹn ń sìn ó lè jẹ́ kó máa rorò kúrò but thank God pé mi ò bá wọn nírú ọkọ bẹ́ẹ̀ wo aṣọ burúkú yẹn tó dẹ̀ wọ̀ kí wọ́n bá gate man yẹn tó when it comes to ọ̀rọ̀ lóbìnrin dé kò gbádùn. mi ò dé count ẹ as anything. o rí as anything o ò rí kó o wọṣọ burúkú tí ò dáa láàrin inú ilé nílé ọkọ ọlọ́kọ as anything irú bàbá gate man yẹn kó wá jẹ́ pé àsìnilé ló wọ̀rọ̀ aṣọ bẹ́ẹ̀ yẹn tí bàbá yẹn wá rí ẹ tó mú ẹ tó bò ẹ mọ́lẹ̀ kọ́ fún ní 35 years imprisonment ṣé ó lè reverse nǹkan tó ti ṣe. sísá mi ẹ fọ́ níṣà bàbá gate man èmi láéláé wọn ti bí kú. bí kú ṣé o lè dààmú tó bá fẹ́ ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn ni torí pé mi ò trust ẹ ni mo ṣe fi ṣe example fún ẹ bó ṣe rí ẹgẹ yẹn obìnrin mẹ́ta ló nìkan nínú ilé. oyin ò gbọ́ correction tá à ń tiẹ̀ ń sọ fún ẹ correction là ń fẹ́ kí wọ́n gbà ọ́ ṣé wo rí báwa ṣe dress báyìí ṣé kò dáa báyìí
correction ni kò gbà búrò. Okay, I will do the correction. Ẹ má bínú ẹ ṣé. Òun náà ni mo ṣe pè ẹ́ síbí báyọ̀ ọ̀rẹ́ mi. Kó má dàbí ẹni wípé àǹtí òun kanra. Ó mo ṣe pè ẹ́ síbí kí wọn náà bá mi fi ọgbọ́n àgbà tiẹ̀ kó bá mi fi là lọ́yẹ̀. O ò dẹ̀ kì í ṣe ọmọ kékeré, kì í ṣe pé bóyá pò lọ́kọ rí. Ọlọ́run á ṣe tiẹ̀ fún ẹ kó fara balẹ̀. Tọ́kọ mi ò bá tiẹ̀ sọ̀rọ̀ because kò sí nǹkan tí wọ́n sọ pé mo fẹ́ sí òkè ṣe fún mi. Kò dẹ̀ sí nǹkan tí ó bá ti bá mi lára mu tí ò bá lára mu ṣe understand. Mo wà rántí pé torí pé kò kì í sọ̀rọ̀ kéèyàn wá pè ní fool. Ọlọ́run bá ṣe ẹ kú lé o. Ṣé ní àlọ́ yín wà nílé àbí? Oyin. Má pè é létà jù ó ṣe. Wọ́n láti ẹ̀ lọ sọ́jà. Ìwọ lọ ni. Ó fẹ́rẹ̀ mi. Abẹ́ ti ń jà ni. Ó tù ú. Owó tẹ bàbá yìí lónìí máa wo ọ̀nà tó máa gbà tó máa fi mórí bọ́. àwọn nǹkan tó tiẹ̀ kọ́ ń ṣe tẹ́lẹ̀ nulẹ̀ tẹ́lẹ̀ mo kàn wò pé àbọ̀mọdé ló ń ṣe torí ìmúra tó máa ń múnú lé ìwọ̀kuwọ̀ olóye tó bá pàdé ẹ̀nu kọ́ńpáǹdì báyìí àgàgà tí n bá wà ráǹdì á dẹ̀ múra gbogbo ayé àfẹ́ ṣí bọ́ọ̀lì máa wọ ó lè wọ nǹkan mi bá jẹ́ pé màá máa wò ẹ̀ka sọ mi bá jẹ́ pé ó tún fún un lára báyìí ó sọ ò lára ẹ̀ báyìí á mi sọ pé òun fún mọ́ra jẹ́ pé olóye. ìsìnkú ọ̀hún bá sọ̀rọ̀ ọkọ ẹ má tẹ̀lé ọkọ ẹ tẹ̀lé. òun náà jí gbé ni kò sí ìyàwó ẹ ló máa gbé wá báyìí wo gbogbo tó bá wá bẹ́ẹ̀ àǹfààní ni for everybody àǹfààní for all abẹ́ o fẹ́ já sí náà. lọ ṣe àgbọn tí mo sọ. mo gbádùn rẹ o ní pé ó ń wo aṣọ tí òun fara lẹ̀ tó sọ̀rọ̀ wọn nìyẹn. bọ̀tínsìn ó ti wá tún tiẹ̀ bẹ̀rẹ̀ wà kàn sí pé ṣé máa àkókò òrùn lé fún ni àbá ti gbọ́ káàbùrú ìyàwó yẹn kó máa síjú sí yàn mo kàn wò pé àbí ń jọ fọ́ọ̀sì lọ́kọ́kọ́ ṣe mo kàn wò pé ṣé àbá polo ló mú ni àbí nǹkan kan kó sí lójú ni bó tó ti wá rampant mo máa ṣe. Fọlárin ṣe bí àbúrò ìyàwó ẹ ló pè. àbúrò ìyàwó mi ni. ṣé ìyàwó rẹ ò kíyèsí àwọn ìwà tó ń wù nù lé ni kó dẹ̀ kọ́bẹ̀ pẹ̀lú aṣọ wọ̀kúwọ̀. ìyẹn ni òye mi náà. tó bá rí bẹ́ẹ̀ kí n sọ kíní kan fún ẹ gbogbo ẹni tí ìfọ̀bà tọ́ sí ló máa ń pè ní àrámù sórí tó bí n bá dẹ̀ nílò èèyàn lásìkò kan tó o bá tètè gbé súnmọ́ bàtà tí ọmọbìnrin yẹn bá lọ tán tí ìwọ gan wá tí ìwọ gan fúnra rẹ ọkàn ẹ wá wà lára ẹ á wá dùn ẹ gan torí ò lè rí mú mọ́. olóyè ṣé o gbọ́ bí mo sọ fún mi jẹ́ sí mi ni àní àbúrò ìyàwó mi bàbá kan náà màmá kan náà ló bí wọn. fine ayé ìlàwà tí ọ̀rẹ́ tó fi ń fẹ́ ọmọ rẹ̀ tájà ìjọ close gan. débi ìdàlájì. ìwọ ló wá mọ̀ èmi ò béèrè yẹn ṣáàjẹ́ kí mi sọ tọrọ fún ẹ sórí lọ́wọ́lọ́wọ́ tí ọmọ yẹn ń gbé sí ẹ yẹn súnmọ́ kó pakuru mọ́ yírí ẹ wò ọ̀rẹ́ mi já ẹ̀yìn mo dẹ̀ ní kó join club àwọn ọ̀sọ́mọ òun pẹ̀pẹ̀ mo ní kó já Fọlárin já o ọmọ yẹn ò gbọdọ̀ lọ́mọ ẹ lọ́wọ́ o. lọ́tì ṣé o bìlì bò léwu. tó bá rí i pé ewu pọ̀ nbẹ̀ ṣé wàá jẹ́ kí n mọ̀ ń pa ẹ̀ ṣé wàá introduce ẹ̀ sí mi ọ̀rẹ́ mi já ọmọ yẹn nílò ẹ̀. ṣé pé kí n mú dáadáa. mú dáadáa ẹ̀kọ́ bó so kó o ṣe kíríkírí kíríkírí
Oyin! 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 Ó gbogbo bóyá ń pariwo orúkọ ẹ látàárọ̀ ni. Kí ló ṣe wá ṣe ẹ́ ṣorun lẹ́nu ọjọ́ mẹ́ta yìí? Ó rẹ̀ mí. Ó rẹ̀ ẹ́. Oyin, kí ló ń ṣe ẹ́? Kí ni nǹkan tó ń ṣe ẹ́ náà? Tó bá sì gòdè lọ sí hospital, ó kàn ń dérí mọ́lé òun déjú mọ́lé láti di ọjọ́ yìí. Anyway, Ọlọ́run á fún gbogbo wa lálàáfíà. Oúnjẹ tí mo ní kó bá mi ṣe kó ṣe sí bá mi ṣe. Sísá mi, oúnjẹ. Ṣé tó bá jẹ́ ilẹ̀ wà ní condition tí mo wà, ẹ máa expect kí n ṣe máa wọ kitchen máa dáná fún yín ṣá. Okay, mi ò dáná ọ̀hún tó rẹ̀ mí. Jọ nítorí Ọlọ́run mi lọ́lá. Kí ni condition ẹ̀? Olóyún sínú ìnà gbogbo wọn dání. Dá mi lóhùn náà. Ṣé o expect kí n wọ kitchen fún ẹni? Oyin lọ́lá ṣe mọ̀ pé ní ẹnu ọjọ́ mẹ́ta yìí dùndún ẹ̀ ti fẹ́ máa láta jù. Ó ti ń kan ìyẹn sọ́pẹ́ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Mò ń sọ̀rọ̀ owó ojú mi sọ fún mi pé o wà ní condition. Ta ni ẹ ná? Ṣé fẹ́ kí n wọ kitchen kì í dáná fún ẹni? Who are you and what are you? You are not to blame. Ọlọ́run ló fi mí sí condition yìí kí n dé house help òjijì. If not, ẹ ní expect kí n máa wọ kitchen fún yín every time. Pẹ̀lẹ́, mo ẹ̀ṣẹ̀ rántí pé bàbá wa fi owó rán ẹ lọ léèwé ni. Èmi ló ń bá sọ̀yìnbó. Èmi ni pé you are not to blame. Àbí? Níwọ̀ Oyin kò ń ṣẹjọ́ ẹ̀. Ṣó ti yẹ Oyin kò kí ń ṣe ẹjọ́ ẹ̀ àtọ̀. Oyin tó bá gbómi lẹ́nu òkòrí mi ò pè rárá ọmọ kẹ́mi ò gbádùn. Kò yẹ ó mọ̀ mí dáadáa. Kí ló ṣe ẹ́ ná? Kí ni nǹkan tó ń ṣe ẹ́? Wàá rí nǹkan tó máa ṣe fún ẹ. Èmi ló sọ fún pé ìwọ lè rán fún pé ìwọ wà ní condition kan. Àbí wàá rí nǹkan tó máa ṣe fún ẹ nílé. Wọ́n dẹ̀ complain wípé mi náà kì í dáná fún wọn. Kò tó bá fẹ́ ṣe gan-an ni kẹ́ ṣe. Ṣe alóhùn tó ṣe ọ̀gá Ọlọ́run bá ṣe rere oníyọmọ Ádámọ̀ ṣọ́nà àbíyọ̀dá ṣọ́nà àbíyọ̀dá oníṣìnà ẹ̀jẹ̀ oníṣìnà tí gbádùn yín báyìí àmì ṣé mo ti gbádùn yín báyìí. Mo fẹ́ bẹ́ẹ̀. ṣé kò yẹ kó ra mọ́tò fèmí náà. Máa rí kò sí problem tó ló fẹ́. ní wọn tó bá mọ̀ pé ó fit me new model mo fẹ́ old model mo mọ̀ pé ìyáálé mi ni àwọn ni old model èmi new model. Oh God. Lẹ́tà yìí, ọ̀nkú mi lẹ́sọ̀ fún mi pé ó important ni fún chief o. Àtúnṣe tán padà sílé ń sìn tí mo ti gbé ẹgbẹ́ sọ̀tọ̀. Tipa fún nǹkan tó gùn ká.
wá sí ẹ tó padà ní. no kò sí nǹkan kan mo wà pé mo fẹ́ fún bàbá yìí ní nǹkan ni mo máa gbàgbé. àwọn ètí ìjáde wọn wà nílé ní ìjáde. ok ẹ bá mi fún wọn ẹ bá ti fún wọn á ti yé wọn. ẹ ní ilé wọlé. no mo ń padà sí ṣọ́ọ̀bù dúró dè mí bẹ́ẹ̀ kẹ́ ṣe jẹ́jẹ́ o ẹ má ṣe lẹ́kùn fẹ́ tẹ́ bàmọ́ o. ẹ lè ṣe lónìí o ẹ sì ta ẹ ní ìtajà tí ọ̀dà. ẹ má bá àwọn olóbi ṣeré burúkú lẹ́yìn o. owó tí ẹ bá gbé wọn làwa náà lò fún ọ ẹ mọ̀ pé gbogbo wa náà la jó bí àṣì káàkiri lọ́wọ́ ṣàánú wa ẹ lè ṣe lónìí o ẹ tà sọ́ọ̀bù ẹ bá mú nǹkan bọ̀ yéye mi. ẹ ní pé yẹn kẹ ẹ bá lọ ra o bá a máa lọ. Let's come small. Ẹ máa rọra o. Àárín ni ẹ máa tẹ̀lé ẹ bá dúró o. Ẹ lè dáná o. Fúlàní dé o. Wọ́n wò é ní. Ṣé ẹ rí ẹsẹ̀ méjèèjì? Ní máa dà mí láàmú ni tí n bá ti rìn pọ̀. Lórí orí burúkú wò lélẹ̀. Mo kò jáwé lólé wa. Ọlọ́run wá gbọ́ ọmọ wa kànlẹ̀kùn o. Ó kànlẹ̀kùn. Wọ́n kànlẹ̀kùn. Ó kànlẹ̀kùn. Èsì wá gbọ́. Ẹ̀sìn máa kẹ́ ẹ bí sí. Olùkórí ẹ̀ pè lọ́rùn ẹ̀. Kí ló ṣẹlẹ̀? Àwọn màdàmú ni ẹ wálé. Kí ló? Àwọn màdàmú. Ó wá dà. Bí wọ́n ṣe wá fẹ́ wọlé wọ́n ti fẹ́ máa bọ̀ bí wọ́n ṣe bí mi ní ẹnu géètì ni wọ́n wá ní ọ̀dà náà kí àwọn náà mi sí i wọ́n di ẹnìkan ló mú lẹ́tà ìwálé àwọn wá gbàgbé ẹ̀ sórí ṣíìtì nígbà táwọn ń jáde lọ kí wọ́n má bàa wá gbé lẹ́tà yín jáde lọ pé kí wọ́n padà wá wọn ní fún yín. bàbá bó kíjà yé gbogbo wọ wèrè wọ́n statement orí burúkú ni mákàyìn lọ́kàn sókè tó ọmọ sí ẹ̀ màdání fẹ́ wọlé wọn wá wọlé wọ́n wọ́ wèrè ni. wọ́n sì lọ jáde olùsí ó lè gba lẹ́tà wà fún yàn ládọ́dọ̀ Boko Haram. àjọ ṣiṣẹ́ kù. mo ní kó bọ́ ẹ bọ́ síta. mo ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fi allegation kan mi. mo ní kó bọ́ síta. ayé ẹ tó bá tún já wọnú bíbá ẹ bọ́ síta mo tún bọ́ sọ fún ẹ. ẹ fẹ́ wọnú. oyún ta ló fún ẹ lóyún àti pé ìbòlò tí ó ń. èmi kò máa ti wó sílé àgbẹ̀dọ̀ ọkọ àǹtí mi ló fún mi lóyún. oyún ọkọ àǹtí ẹ̀ fún ẹ lóyún báwo ló ṣe ṣe àti pé kí ló sún ẹ débẹ̀. ó ti ṣẹlẹ̀ náà ẹ̀yin náà lẹ sọ pé kò sí nǹkan tó bàjẹ́ tí kò ní àtúnṣe yẹn gangan ni kẹjẹ ká wà. aláti ṣe oyún ẹ nítorí oyún ẹ̀sìn. èmi náà ti gbìyànjú ẹ̀ rẹ̀ àmọ́ nǹkan tí dókítà sọ fún mi ni pé oyún yẹn ò ní ṣiṣẹ́ pé àfi tí n bá máa para mi nìkan rí. because oyún ẹ̀sìn kò ṣiṣẹ́ àmọ́ ṣá o ṣé àǹtí ẹ̀ ò tí mọ̀ sí ṣá. mo kè kò tí ì mọ̀ àti pé tó bá mọ̀ ikú ni ẹ mọ̀ òun àtọkọ ẹ̀ nífẹ̀ẹ́ ara wọn gan ó dẹ̀ lọ́ọ̀fì mi náà. tó bá rí bẹ́ẹ̀ no problem ó ní nǹkan tá a máa ṣe sí i tí ò fọkàn ìbàlẹ̀ ṣùgbọ́n. Hello? Báwo ni? Nǹkan tí mò ń sọ náà nìyẹn. Mo ń sọ fún yín pé báwo kọ́ kí ní sínú fíríjì padà. Mo ń sọ fún yín pé owó yẹn iye tó jẹ́ nìyẹn náà. Oyin! Ẹ̀kẹ́lẹ̀ ma. Ẹ̀rọ òyìn báwo ẹ máa jẹ. Ẹ wo Oyin, kò dúpẹ́ lọ́wọ́ wọn o. Wọ́n ti bá wa get shop síbi tó dáa. Àdé dúpẹ́ ara ẹni ọ̀rẹ́ mi.
ṣọ́ọ̀bù yẹn á dẹ̀ tù ẹ́ lára. ókè jẹ́ sáré sí ẹ máa lọ nìyẹn. ẹ ṣe mú sọ ọ̀rẹ́ ọmọ tó jó sọ yẹn gbogbo ẹ̀ máa ń bà. ó bá mi ṣe ìwọlé ó bá mi ṣe. Oyin ẹgbà oyin tani máa pè mọ́ pé oyin tani wà bí ẹ̀jẹ̀ ṣàánú mi oyin. Condition tó wà ló fa gbogbo ohun tó ń ṣe yẹn. Condition? Kí ni condition? Ẹ wo ẹjọ́ dókítà Sherry ma oníkàngùnkàngùn àpò arapa ló kọ́ fún sọlọ́run. Téèyàn bá dẹ̀ kú ẹni tó bá máa wẹ̀ fún èèyàn kì í fara pamọ́ fún un. Sherry oyin èmi àti ẹnìkan náà ni ọmọ ìyàwó bàbá mi wá. Jọ nǹkan tó bá ṣẹlẹ̀ sí gbogbo ọ̀nà fẹ́fẹ́ sọ fún mi. Ọmọ tẹ́ gbé wá ó ti lóyún. She's pregnant. Pregnant. Oyin. Ẹnu ẹ lè dákẹ́ báyìí. Bó ṣe ń wò sú pẹ̀lẹ́. Ṣó ṣàwà òkè ṣàṣó feel better. Ṣó ti jẹun láàárọ̀? Mo kò gbọ́dọ̀ máa jẹun dáadáa o. Àmọ́ ọkọ aráàlú òyìnbó yìí ṣáwọn ò tiẹ̀ ń fẹ́ báyàn sọ̀rọ̀ rárá ni àbí wọ́n lò kí fẹ́ máa gbé fóònù fún mi tó bá pè mi ò dáa mi ò ṣe rí mọ́yàn àbí. Anyway tí àwọn ò bá tiẹ̀ tí lè wá lẹ́sìn bó jẹ́ ìkan lára àwọn fámìlì wọn àbí méjì kàn tiẹ̀ wá ká mọ́ra wa àbí ṣé ojú ọkọ ọmọ kó tó di pé mo mọ fámìlì ọkọ ẹ̀ ni. kọ́ tètè ṣe o. àwọn wo gan ló ń pè ẹ́ yìí àwọn wo leléyìí náà àwọn wo leléyìí máa kó fóònù ẹ̀ méjèèjì yà ní throughout lẹ́nu mi bóyá ṣe lẹ́wúlẹ́wú yìí wàá tún máa receive call ló máa jẹ́ kórìí máa fọ́ ẹni máa jẹ́ kórìí máa fọ́ ẹni mi ò tí ì fẹ́ wo alábàáyé pẹ̀lẹ́ ìyá rírì. sáǹtì ẹ ti jáde tó bá ti jáde mi lélẹ̀ ní kó flash mi o so màá tètè máa bọ̀ wálé má dẹ̀ change ọ̀rọ̀ ẹnu ẹ náà o sì máa sọ pé lóyìnbó náà lọ́kọ ẹ wà ní ojúbọ. ọláyìn mo níta ló ní oyún inú Oyinlọ́lá. nígbà tó mọ ti sọ̀rọ̀ fún wa mo rò ní lórí bọ́lọ́kọ̀ wa àbí ó ṣàǹṣọ ọmọ kékeré ṣé wà ní mẹ́rin tó lóyún ẹ̀. For the last time Fọlárin answer me ta ló ní oyún inú Oyinlọ́lá. àti ilé oní ìsàsọ kéèké mo sọ pé kò wà nínú ilé àwọn àti. Fọlárin ló kọ́ lórí náà táwọn ní oyún inú Oyinlọ́lá. Jésù ẹni táwọn ní oyún inú Oyinlọ́lá. ilé ìwọ ni sórí máa para mi máa pa ẹ́ máa
ṣọrí gbogbo call tó make láàárọ̀ ebi ni mo gbé so mo mọ kan tí mo sọ ta ló ní oyún inú Oyinlọ́lá Fọlárin dámi náà ta ló ní. àwa ẹ̀rọ èmi dàkú gbàjá dàkú èso ni dàkú ọkùnrin mi ṣe bẹ́ẹ̀ ọmọ nature mi èso ni ọmọ nature mi dàkú. Fọlárin o lè fóbìnrin mi lóyún. fúnra ẹ̀ ní èmi kọ́ dákun. Fọlárin ṣé pé o lè bóbìnrin mi láṣepọ̀ Fọlárin. ṣẹ́rí jókòó tí mo jókòó sí bíbá ilé mi torí ẹ̀yin àti bàbá ni torí mo ti bọ́ lọ́rùn mi dá májẹ̀mú mo ti bọ́ lọ́rùn mi dá májẹ̀mú pé kò sí nǹkan kan tó máa pa èmi àtọmọbìnrin yìí pọ̀ mọ́ láyéláyé ó kan ọmọ ìyá wa ti jà kò sí tó máa pa wá pọ̀ láyé débi ọ̀run torí bó ṣe wà yìí màmá bí oyin ṣe wà yìí oníkópa ní èèyàn ni kò sí ọmọlúàbí kan ṣoṣo láàrẹ màmá oyin pa mí tán Ọlọ́run ni ò fún ṣe. ó tutù bọ̀dẹ́ bá pẹ́ kẹ́ tó jẹ́ ẹ̀ ní láìkẹ́ mọ̀ because kò tutù púpọ̀. àwọn pípé wọn fọ́ nìkan. wọ́n ti pè. Hello. báwo ni. nǹkan tí mò ń sọ náà nìyẹn mo ń sọ fún yín pé bá mi kọ́ kí ní sínú fíríjì padà. èmi náà ọmọ dákẹ́ ọmọ bolówó ṣiṣẹ́ o ó yà mọ̀jẹ̀ ákùrì n kò tiẹ̀ jẹ́ rí ní ẹsẹ̀ máa ta kí títì yẹ́yẹ́yẹ́yẹ́ kankan bí ìyá àsì àṣọjọ́ ń bọ̀ lólúwàwí ákù ńlẹ́ ọlọ́lẹ̀ ẹnu mi ákù. ó gbà tó ń pomi lá àyè mọ́ ló. mo ń sọ báyìí fún ọ pé o ò tí ì rí bíkíbi tó lè ṣẹrù ẹ̀ka òrógún ológun fọkàn balẹ̀ nǹkan búkú lè tọ́ ọdẹ́wò yìí. Wa alaikum assalam. báwo ló ṣe rìn. actually sir ọ̀rọ̀ tó pọ̀ ni ṣùgbọ́n ṣẹ́rí nǹkan tó ṣẹlẹ̀ jọ ẹ̀ gan ni pé. No, officer, what of that? I said the server property. What do I do? Hey, I have to go. What's the name now? kí ló wá ṣẹlẹ̀ gangan tá a fi rí ọ.
ṣe rí ibi tán gbé wa lọ ibẹ̀ gan ni Ọlọ́run ti fi bó ṣe tó hàn mí. láìlọ́lọ́ ìwọ lóhùn yọ nínú wàhálà tí mo wà yìí wọn la pé látijọ́ tó ti bá mi tí mo ti gbọ́n jù èrò kí n gbọ́ pé wọ́n tẹ́lẹ̀ mi kí n má fẹ́ pa lẹ́rìn ọlọ́run mo mọ̀ pé mi ò nífẹ̀ẹ́ lẹ́rìn kankan tí mo fẹ́ fi fèrè níwájú ẹ̀ ṣùgbọ́n wọn la pé tẹ́lẹ̀ bá dà ní ìfọ̀rọ̀ máa ń rìn mí kí n ràn lọ́wọ́ ọlọ́run ràn mí lọ́wọ́ tí o bá wà ní ìṣòro máa rìn mí kí n yọ kó lẹ ọlọ́run yọ mí kó ní wàhálà tí mo wà yìí. àtìgbó ló ti ń dájọ́ àwọn adùnní òní máa fọ́ ní ọjọ́ kan òní níjọ́ abárí ibi níbí wọlé òní ló bòde. ẹ bò ń láṣìírí ẹ mọ́tún láṣìírí gbangba àtà bàbá wọn fún yín ẹ dákun torí Ọlọ́run mọ́fọ́ náà wọn bàbá ẹni wọn fún yín. ṣé èsè kó sọ̀ọ́ ya wèrè. wọn ya wèrè. ayò tó àbá ti ya wèrè kó gbogbo ẹrù yẹn pátápátá máa kó lọ. ọ̀tán ẹ dákun bàbá. ẹ ká sọ. ẹ lẹ́ o èwo ti yín o. ẹ mọ̀ mi. ẹ ń wọ̀ dojú ìmọ̀. èmi ni Taofik àwọn mi máa ń pè mí láfa mò ń gbé bí flat ẹ̀yìn ọ̀dọ̀ yín mi. èmi ẹ wojú èèyàn bí n bá ti lọ láàárọ̀ ọ̀dàlẹ̀ tó dé akínní èdèdè rìn ní amú wálé lọ́sàn-án gan àní màá kẹ́rù wọn bóde kí wọ́n máa lọ. ẹ má bínú o actually ọ̀rọ̀ tẹ́ ń sọ kàn mí but mo rí bọ́dà pé wọ́n ṣé wọ́n jẹ́ yín lówó ni sà. ọjẹ́ wo ni wọ́n jẹ wo ni ọkọ ti jẹ oṣù mẹ́fà tẹ́lẹ̀ mo ní mo bọ́ mẹ́ta nú ẹ̀ ẹ̀sán mẹ́ta nínú mẹ́ta yòókù tí wọn ò tún san wọ́n tún ti jẹ mẹ́sàn-án. ẹ sà ẹ wo nítorí tọ́lọ́ àtànẹ́bí sallallahu alaihi wasallam ṣẹ́ni tẹ́ ẹ bá wo títí ẹ̀gbọ́n àbí ìyàwó wọn ẹ bá wo tọmọ kékeré tán gbé sínú òrùn sà kẹ́ẹ̀kan tí ẹ dáríjì wọn kẹ́ fún wọn gbà díẹ̀ sà. tọmọ yìí náà mò ń wò tẹ́ ìdásíkò yìí bí ẹ bá wá ṣe tọmọ yìí ni wọn ti jáde ti bẹ́ẹ̀ nígbà ọkọ jẹ oṣù mẹ́fà tó yẹ kí n lé ẹ bóde mo ní mo bọ̀ lóṣù mẹ́ta ni wọn ọ̀sẹ̀ tí a tún jẹ mẹ́sàn-án mi lé lórí tí ìdẹ́dún kan. ẹ sà owó ọdún kan lẹ́nà jẹ yín sìn. mo rò pé ẹ ti fún ọ ní mẹ́ta kan tó ń jẹ tẹ́lẹ̀. bẹ́ẹ̀ni inú mẹ́fà tí ẹ kọ jẹ ilẹ̀ tẹ́lẹ̀ mo bọ̀ mẹ́ta oṣù mẹ́ta ń wo ẹ̀sán wọn ọ̀sán yìí wọ́n tún ti á jẹ oṣù mẹ́sàn-án mi. ok gbogbo ẹ ti wá dọdún kan sìn. ó ṣe pọ́dún kan. sà èló gangan lówó ọdún kan yẹn. ẹgbẹ̀rún méjìlá náà ni. 2,000. bẹ́ẹ̀ bí bàbá mi sì tòde ọ̀run wá ẹ̀ ń lè pé wọ́n mọ̀ kó nù ilé lónìí kò sí. ìwà àti àdúrà ló mú ikú fòdà. 10,000 ló wà ń bí sọ máa wọlé lọ sí máa fún yín ní 2,000 tó kù. kò wá wọn ti sọ èyí tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fún ọ ẹ̀ ń bá pé kí n má gbowó ìlọ rẹ àmọ́ ẹnìkan ìgbowó yòdì àkọ́kọ́ láti kọ́wó. bẹ́ẹ̀ bá ti á mú
ẹgbẹ̀rún méjì yòókù wá. wọ́n náà máa wọlé lọ mú wá ń sìn kí tó máa lọ. ayò lẹ́yìn èyí ò tẹ́ ẹ bá ti mú wá bẹ́ẹ̀ bá ilé jẹ owó ilé oṣù ká. mi lẹ́yìn èyí njọ́ náà ní kẹrù wọn bóde. bàbá ẹ má sọ bẹ́ẹ̀ sà iṣẹ́ rí sà ọ̀rọ̀ yín ṣe pàtàkì fún àwọn alábàágbé yín ẹ̀yin gẹ́gẹ́ bí onílé àdúrà ni kẹ́ máa ṣe fún àwọn ayálégbé lọ́wọ́ yín sọ́dọ̀ àwọn á lè máa rí owó yín san lásìkò kò ní lè máa síjà. n lè mọ ṣàdúrà fún ọ gbogbo wọn mọ ṣàdúrà fún pátápátá àmì orí àwọn eléyìí ọkàdúrà ni orí wọn fẹ́ kàdúrà. Ọlọ́run jẹ́ kó rí wọn kàdúrà wọn á lè máa rí owó yín san ṣẹgbọ́n mò ń bọ̀ máa mú yín wá ń sìn. ẹ ṣe wọn kú ẹ ṣe gànṣọ lọ́wọ́ àwọn ẹ̀ lọ́wọ́ Ọlọ́run ṣe. òun àti tó kí ni tẹ̀lé àti ọ̀rọ̀ àti Rasulullah sallallahu alaihi wasallam láì tí mo ìyàwó mi rí olóyè yẹmí bismillahir rahmanir rahim walladhi la ilaha illa huwa alimul ghaibi wash-shahadati wa rahmanir rahim wallahu alladhi la ilaha illa huwa al-mulku al-qudus as-salam al-mu'min al-mu'min al-aziz al-jabbar al-mutakabir subhanallahi wa yushrikun wallahu la qala bari wal musawwir lahu al-asma'ul husna yusabbihu lahu ma fi samawati wa ma fil ardi. nígbà tí mo délé wa tí mi bá ìyàwó mi mo wá ní kí n wá wò mí nígbà tí mo mọ̀ pé kò lókè mi lẹ́yìn ọ̀run bí má tiẹ̀ máa lọ wò lọ́dọ̀ sista mo ní kí n kọ́kọ́ dọ́dọ̀ yẹn náà torí ẹ̀ mo ṣe wá ọ̀pọ̀ òye. Aren't you happy to see me? Èmi ni mi kú o ọjọ́ ayọ̀ lè ní kí ló tó wò mí tó dorí kodò. ọjọ́ ayọ̀ bó o òní lọ́jọ́ ìbànújẹ́ rẹ̀ wò ó bó ṣe ń wo yín ó ti lóyún fọ́kọ ẹ̀gbọ́n ẹ̀. Subhanallah wa yushrikun.
Oyin lóyún fún ọkọ sista mi. Ó ṣe rí náà. Sista ẹ gbọ́. Jíga àwọn èèyàn. Oyin mi ò lọ kún bí tí mo lọ. Ó lóyún fọ́kọ sista. Kábíyèsí Ọlọ́run. Ìwọ má tún ìbọ̀pọ̀ ìsìtún ní ìwọ. La ilaha illallah. Muhammadu Rasulullah sallallahu alayhi wa sallam. Muhammadu Rasulullah sallallahu alayhi wa sallam. Sallallahu alayhi wa sallam. Àfà Taofik. Naam. Ohun gbogbo yí Ọlọ́run. Ìrìn àjò tẹ́ ẹ sì rìn